إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم وما يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أكيد مسلمين السلام عليكم ورحمة الله وبركاته. ọ̀rọ̀ tí a gbé yẹ̀wò lónìí ṣe mọ̀ pa lọ́rọ̀ tá à ń bá bọ̀ níbi tọ́pìkì tí a ń ṣe lọ a ní tírìtì yẹn lónìí mọ́ a sáré yà sí ibi tí a fẹ́ yà sí yìí torí pé òun náà ṣe kókó lára ẹ̀sìn náà lòun náà wà. àkọ́kọ́ nú ọ̀rọ̀ òun ni pé mo fẹ́ mẹ́nu bà ohun tí ń jẹ́ súnnà ànábì nípa pé the only guidance ìmọ̀nà the best ìmọ̀nà ohun tó já sí pé òun nìkan ni ìmọ̀nà fún yàn òun náà ní kí ni o ìtẹ̀lé súnnà ànábì Muhammad. tá a bá ń sọ pé àgbà láàgbọ́ àgbà ànábì níránṣẹ́ Allah lójíṣẹ́ Allah ní ẹrú sí Allah ìtẹ̀lé ànábì ní ọ̀ràn yẹn lòun náà Allah sì pa wá láṣẹ bẹ́ẹ̀ ni pé ànábì ní a tẹ̀lé o. Allah sọ fún wa ó sọ náà Al-Qur'an ó ní wa aqimu ssolata bismillahir rahmanir rahim ó ní aqimu ssolata wa atu zakata wa ati'u rasula. ẹ̀ràn ti súra ẹ̀mọ́dé bí a nù súra ọ̀fẹ́ràn ti súra tó wà ní o tẹ́ẹ̀tì rí. Allah ní lẹ́yìn tá a bá ti gbà pé a ti gbà tàwídì bá ti pé lára wa tákìdá wa ti yanjú ó ní kí ni o akimu ssolata lẹ́yìn náà kẹ́ wá kírun kẹ́ bẹ̀rẹ̀ sí ní máa kírun wa atu zakata kẹ́ wá máa yan zaka. ẹ̀ẹ́dì pé nínú Al-Qur'an nínú àdísì gbogbo bí tẹ́ bá ti ń rí sọ̀látù ká máa kírun zaka máa ń tẹ̀lé zaka máa ń tẹ̀lé lẹ́sẹ̀kẹsẹ̀. sórí tó bá lọ jẹ́ mùsùlùmí tààlà kẹ́ débi títí zaka ń wọnú ọrọ̀ rẹ zaka ń wọnú owó rẹ ń wọnú nǹkan rẹ tí o yọ zaka ní ìsìláàmù undercover ní o èèyàn tí í ṣe ìsìláàmù tó wà very clear. ọ̀pọ̀lọpọ̀ zaka wọnú owó wọn yọ zaka ẹlòmíì ò tiẹ̀ yọ rí ẹlòmíì ò tiẹ̀ mọ̀ọ́kàn máa ń gbọ́ zaka ni kò tiẹ̀ practice ẹ̀ rí ó sì ti díù fún zaka ó ti wà zaka tébù. ẹlòmíì láwọn nǹkan tó rà sínú ilé tó fi dewó mọ́lẹ̀ bíi gold gbogbo àwọn eléyìí náà ẹ lọ wọn tó wọn bí àkàràtì àbí kìlómítà àbí kìlógíráàmù àbí kílẹ̀ máa fi wọn ni ẹ̀yìn zaka rẹ̀ léyìí tó bá mu. zaka góòdì ń bẹ zaka àwọn nǹkan ọ̀sìn ẹni tí ń sin àwọn àgùntàn tí ń sin màálù tí ń sin ràkúnmí àwọn nǹkan ọ̀sìn zaka wọn ń bẹ
bẹ́ẹ̀ ni làwọn arúgbìn béèyàn bá kó èrè lọ́dún tó kó lọ́dún á yọ zàká wọn yawma asọ́dìhì níjọ́ tá a bá lọ wá wọn tá a bá kó wọn délé á yọ zàká wọn lẹ́sẹ̀kẹsẹ̀. Zàká nǹkan irúgbìn ń bẹ, zàká àwọn ẹranko ń bẹ, zàká owó ń bẹ. Nínú owó náà làwọn àlúùlù, àwọn nǹkan wúrà, dáámọ́ǹdì, góòdì, zàká wọnú gbogbo ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ní tá a kó sílé tá a fi dewó mọ́lẹ̀ tí sì ń sigi ni kò sì ní depreciate, èyí ń lékún sí i lójoojúmọ́ ni. Iye tá a bá ra góòdì lénìí náà kọ́ láàtà lọ́dún tó bá tẹ̀lé. Gbogbo eléyìí zàká wọnú ẹ̀. Níbo lo fẹ́ gbé ìgbà? Báwo lo ṣe fẹ́ ṣe níjà gbẹ̀dẹ̀lẹ̀ kìyàmá? Torí o sẹ́ńtà lórí pé èmi ò ṣẹbọ, mi ò ṣe bídíà, ẹ̀sìn yé mi, mo gbọ́ yé, mò ń kírun, ṣùgbọ́n zàká ojọ́ nǹkan ẹ̀ òfò dá. Má gbàgbé pé torí zàká ní gbogbo àwùjọ mùsùlùmí, àwùjọ àwọn sàhábà, gbogbo sàhábà ànábì ni wọ́n ṣe lọ́ọ́ ṣígun fún àwọn èèyàn kan táwọn náà ń jẹ́ mùsùlùmí lójú ayé ànábì. Tọ́wá ní lẹ́yìn ànábì àwọn ọ̀yọ́ zàká mọ́ o, ẹ̀yọ zàká kò nú ọ̀rọ̀ àwọn sàhábà ṣígun fún wọn, wọ́n sì pa gbogbo wọn nípa kèfèrí pẹ̀lú ááyà tá a láàfin sọ pé lópin ìgbà tó bá ń kírun tí wọ́n bá ń yan zàká fa ikhwanukum fid-din, ọmọ ẹ̀yà yín ni wọ́n nú ẹ̀sìn. Definitely tẹ́yẹ kan bá fi lè fẹ́ nínú méjèèjì kí n ṣọmọ ẹ̀yà mùsùlùmí hàn o. Àwọn skọ́là wa ń bẹ táwọn náà gbà pé ẹni tí kò gbọ́ zàká kì í ṣe mùsùlùmí, Islam ẹ̀ ti bàjẹ́. Àwọn kan ní mùsùlùmí tó kú sínú gbòǹgbò ẹ̀ṣẹ̀ ni tí yóò jẹ páànù ìyà bọ́rọ̀ ẹ̀ bá tọ́ síyà al-qiyamah. Ṣùgbọ́n áyà al-Qur'ani yìí ń kọ́ àtàwọn àdíìsì eléyìí tí ń já yí wa pé zàká ọ̀ranyàn ni tíyẹn ò bá ṣe é tí Islam yìí ò tí ì pé tíyẹn bá dúró fún. Ṣé wá rí gbogbo àwọn nǹkan yìí? Súnnà ni ó jẹ́ àmà, súnnà ni ìdáyà. Ní kútúbà nẹ́bì, kútúbatul hájà tá nẹ́bì máa fi ń bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní gbogbo ìgbà tó bá fẹ́ ṣe dáwà, kódà tó bá fẹ́ ṣe kútúbà ní jùmọ̀, ní gbogbo àṣì rẹ̀, ohun tí máa ń fi ń bẹ̀rẹ̀ náà la fi bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan. Ìyẹn máa ń bẹ́ẹ̀ pé fa inna asdaqal hadisi kitabullah, èyí tí fi ń jẹ́ òdodo ọ̀rọ̀ òun náà ni tírà Allah, wa khairal hadi Hadyu'Muhammad, ohun tí wọ́n fi ń lóore jù nínú mọ̀nà òun ni mọ̀nà ànábì. Tí o bá ṣe súnnà dọ̀lálù ló ṣe. Bẹ́yẹn ò bá fi lè practice súnnà, ohun tó kù kíyàn máa practice náà ni dọ̀lálù. Nínú òun rẹ tí o bá fi dọ̀tí súnnà ànábì, bídíà ni ó já sí. Bídíà ni opposite súnnà o. Ṣíríkù ni opposite tàwhídì. Ṣíríkù bá tàwhídì lọ, bídíà bá súnnà lọ. Nínú àwẹ̀ tó bá fẹ́ gbà tí o bá fi ṣe ìbámu sí súnnà ànábì, inú bídíà ló kó sí dọ̀lálù ni. Nínú zàká tí o bá tó bá ti súnnà lọ, nínú bídíà ni ó kó sí dọ̀lálù ni. Àsìkáàrù tó bá fẹ́ ṣe, àdúrà tó bá fẹ́ ṣe tí o bá ti súnnà ànábì lọ, bídíà ni ó kó sí dọ̀lálù ni. Gbogbo nǹkan tí o bá ti súnnà ànábì lọ kò lè jẹ́ nǹkan tí ó ní ládàá. Láàfin sọ fún wa pé dáwà tá ń ṣe ẹ̀rí man hasanu qawlan mimman da'a ila Allah, tàlẹ́ni tí fi ń sọ̀rọ̀ tó dáa jù. Tí ń pe àwọn èèyàn sójú ọ̀nà Allah, ìbádà, al-ibadatu tawqifiyya. Tá a bá wá ní ìbádà láti jẹ́ sí ìbámu bá Ànábì ṣe ṣe nípa. Májẹ̀mú méjì ní ìbádà: ikhlasu lillah, kíyàn ṣe torí Allah, wal mutaba'a, kíyàn wá ní tẹ̀lé bá Ànábì ṣe ṣe gẹ́lẹ́. Gbogbo ohun tá Ànábì ò bá fi ṣe bádà tí ò fi ṣẹ̀sìn, tá a bá láà fẹ́ gbé wọlé, a fẹ́ gbé gbábẹ̀ tí nǹkan kan ò ṣẹlẹ̀, wàláhì èèyàn ò sí lójú ọ̀nà. Láàfin ń pariwo fáwọn ní comparative. Ẹ̀yin ní comparative, àwọn àfáà tí ń tàn yín náà mọ̀. Ẹbí àwọn àfáà yín léèrè pé kí ni májẹ̀mú ìbádà, wọ́n á ní méjì náà ni, kò pé mẹ́ta. Kódà àfáà wa àgbà kan ń bẹ, àwọn ní mẹ́ta ni. Kí ni ló fi jẹ́ mẹ́ta? Kí nìdí? Wọ́n ní ẹlẹ́ẹ̀kẹta ni kíyàn jẹ́ mùsùlùmí. Ṣùgbọ́n ìjẹ́ mùsùlùmí náà ti bá
ìkíláàsì lọ. Torí ẹni tí kì í bá ń ṣe mùsùlùmí ò nídìí ìkíláàsì o. Allah ló mọ kan rẹ̀, Allah ló mọ ẹ̀mí rẹ̀. Fún kèfèrí, fún Nasara, fún Yahudi, ìyẹn ò kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn. Ọ̀rọ̀ ẹ̀sìn làwọn bá wa sọ ń bí ká lè bá a máa pàtàkì súnnà ni. Ẹ má wàá gbàgbé o pa Ànábì jẹ́ oyé wa ń gbé kí ni o man amila amalan laysa fihi amruna fahuwa radd. Man hadatha fi amrina hadha ma laysa minhu fahuwa radd. Ẹnikẹ́ni tó bá fi lè dá nǹkan kan lẹ̀ sínú ẹ̀sìn yìí tí àṣẹ kó o ṣe tí ò bá ti sí ń bẹ̀ ẹ̀rí á dá padà fún ni. Wọ́n á daṣẹ́ ẹni yẹn padà, wọ́n á reject iṣẹ́ ẹni náà, ẹni ìyá wa já sẹ́ni ìyà tó bá kú síbẹ̀ lọ́dọ̀ Allah tí ò bá fi nǹkan náà lẹ̀. Bídíà, ṣíríkù, kúfúrù, ọ̀nà tí yẹn fi ń escape ń bẹ̀ ni kí yẹn gbé ilẹ̀ kó má ṣe é má. Àwọn ẹ̀ṣẹ̀ tó kù nìyẹn máa ń túbá. Tó bá túbá ń bí ẹ̀ṣẹ̀ láwọn ẹ̀ṣẹ̀ nọ́mánọ́mà, tó bá tó repeat ẹ̀ wàá tún máa túbá náà. Ṣùgbọ́n o lè sọ pé o túbá ń bí ṣíríkù, olóò túbá ń bí bídíà, o tún máa ń tún un ṣe. Ìyẹn ò nídìí túbá, jùlẹ̀ má ṣe mọ́ ni. Àmọ́ kéèyàn gbé ẹbọ kalẹ̀, òun ni táwọ́bà tiẹ̀. Kéèyàn gbé bídíà kalẹ̀, òun ni táwọ́bà atrocity ti tiẹ̀. Ṣùgbọ́n àwọn ẹ̀ṣẹ̀ tó kù là máa ń tọrọ istighfaru fún. Ẹ mọ̀ ìyá mi mùsùlùmí, ẹ wá wo pàtàkì súnnà Ànábì nípa wípé ní ń gọ́ wàláhì béèyàn ò bá ṣe Islam, béèyàn ò bá ṣe ẹ̀sìn kó fi bá ti súnnà Ànábì mu, wàláhì ìranù àbàṣà òun ni èèyàn ń ṣe. Ọ̀rọ̀ Ibn Qayyim al-Jawzi, Ibn Qayyim al-Jawzi rahimahullah inú Ilamul Muwaqqi'in an Rabbil Alamin ní mujallad ẹlẹ́kẹta ní page 329. Sheikh wọn sọ ń bẹ̀ ó ní kuburu fusaki hali sunna rawdatun min riyadil janna. Ó ní ẹ̀rí àwọn sàárè àwọn ẹlẹ́ṣẹ̀ nínú àwọn tí wọ́n ń tẹ̀lé súnnà Ànábì. Sàárè ẹlẹ́ṣẹ̀ ẹni tí ń tẹ̀lé súnnà Ànábì, ahlu sunna. Mi ń bẹ sọ̀rọ̀ àwọn ahlu sunna by name o, èmi ò sọ̀rọ̀ alia sunna by name, alia sunna by appearance, alia sunna by wears, by outfits. I'm talking about the deep definition of sunnah. As-sunnatu al-haqiqiyya kuburu fusaki hali sunna rawdatun min riyadil janna. Ẹ̀rí sàárè tẹni tí ń tẹ̀lé súnnà Ànábì, sàárè àwọn ẹlẹ́ṣẹ̀ ahlu sunna mùsùlùmí tí ń practice súnnà Ànábì ni o. Sàárè rẹ̀ pẹ̀lú bó ti jẹ́ lẹ́ṣẹ̀ ní tó rawdatun wallahi àbàtà ní min riyadil janna, nínú àwọn àbàtà lálùjánnà. Tòun bó ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ bá jẹ́ ahlu sunna ò ní bídíà lára o, ahlu sunna kì í ní ṣíríkù lára o, ahlu sunna kì í ní kúfúrù lára. Ó lè kù síbi àwọn ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí ìjẹyàn, ó lè máa parọ́ o, ó lè yàndí, ó lè fẹ́ràn obìnrin, ó lè fẹ́ràn ọkùnrin, ó lè máa ṣe zìnà. Àwọn ẹ̀yà ẹ̀ṣẹ̀ ni tó dá sí pé bá Allah bá fẹ́ jẹ́ ń yà rẹ̀. Síbẹ̀síbẹ̀ náà àlùjánnà rú wọn pé wọn lẹ́bọ lẹ́rù mọ́ tẹ̀lé súnnà Ànábì tí wọ́n fi kú, tí naqsul iman ń bẹ fún wọn, tí naqsul iman ti ń bẹ fún wọn. Síbẹ̀síbẹ̀ náà sàárè wọn àbàtà ni. Ẹmọ ìyá mi, wa quburu ubadi halil bid'ah hufratun min hufarin nar. Sàárè àwọn tán láwọn ń jọ́sìn, àwọn olùjọ́sìn nínú àwọn oníbídíà, ẹ̀yin tẹ́ ń fi bídíà ṣe ìjọsìn, sàárè wọn ihò ní nínú àwọn òwò náà. Ẹ̀yìn káwọn oníbídíà máa ń dára wọn láàmú gan, wọ́n máa ń fìyà jẹra wọn gan o. Ó lè má jẹ nǹkan rí, ó lè má jẹ nǹkan dáadáa, ó lè kóra ẹ̀ sínú fìtínà kó lóun ń gbààwẹ̀ funfun, àwọn ń gbààwẹ̀ má jata, yóò máa jẹ gẹ̀dẹ̀ ọ̀mìnì bí ọ̀bọ, èso ni ó máa jẹ bí ìtìnẹ̀kí. Anáwẹ̀ tó ń gbà yìí, òun sa ismullahi al-azam kan lọ́wọ́ ni, ismullahi al-azam tó ń fà lọ́wọ́ yìí, òun fẹ́ mú kànga, òun ò fẹ́ jẹ nǹkan láta. Kódà ìyàwó rẹ̀ gan láti máa súnmọ́ yóò ní timetable, alóhun fi ń wájú orí Allah. Bó ti wá kóra ẹ̀ sínú catastrophic wàhálà yìí,
gbogbo ẹ̀ torí pé bídíà ni Ànábì ní Allah ò ní gba àdúrà oníbídíà, kò ní gba túbà rẹ̀. Hajaba Allah, inna Allah hajaba tawba an kulli sahibi bid'a hatta yada'a bid'atahu. Allah ò ní gba àdúrà oníbídíà, kò ní gba ìtúbà rẹ̀. Ìtúbà wa kó sínú bídíà ni ufratun min ufarin nar, sàárè wọn ìwò ni nínú òwò náà. Ibn Qayyim ní wa tamassuk bi sunnah, kíyàn wá di súnà mú, kó máa practice súnà Ànábì, àwẹ̀ rẹ̀ bá súnà mu, ìrun rẹ̀ bá súnà mu, nẹ́fìlà rẹ̀ bá súnà mu, sádàkà rẹ̀ bá súnà mu, zaka rẹ̀ bá súnà mu, ìṣesí rẹ̀ bá súnà mu, ìwàásù rẹ̀ bá súnà mu, ìbádà rẹ̀ bá súnà mu, ìjọsìn rẹ̀ bá súnà mu. Àwọn iṣẹ́ ìgbìyànjú síwájú Allah ń ṣe rẹ́gí pẹ̀lú súnà, kò lẹ́bọ lẹ́rù, kò ní bídíà lẹ́rù. Ẹ̀rí káwá gbá súnà mú bẹ́ẹ̀ ni yukaffiru l-kabā'ira, máa ń rẹ àwọn gbòǹgbò ẹ̀ṣẹ̀ tá a bá ń ṣe tá a bá kù sí, máa ń gbọ̀n ni. Nígbà tí yẹn mú àjọ tí fi ń gbọ́ ìrùbọ́, bẹ́ẹ̀ ni ká practice sunna practice, ẹ̀rí máa ń gbọ̀n àwọn gbòǹgbò ẹ̀ṣẹ̀ ara wa tá a bá ṣe ni. Kama anna mukhalafata sunna, gẹ́gẹ́ bí ìyapa sunna, kíyàn yapa sí sunna Ànábì, tubitul hasanat, bí ṣe máa ń ba àwọn dáadáa jẹ́. Gbogbo dáadáa tó ń kó lè máa ṣe àbí tó ní pamọ́, ń jẹ́ tó bá lọ bẹ̀rẹ̀ sí ní máa wùwà against sunna, tó kóra rẹ̀ sínú bídíà tí wọ́n sọ fún ẹ tó olóògbà, wàláhì fún ara rẹ̀ náà ló ń ba dáadáa rẹ̀ jẹ́. Àwa ń pariwo àwọn nǹkan yìí fún wa, kọ́rọ̀ wa máa lọ di adọ́run mọ́tọ́. Wa ahlu sunna, àwọn ahlu sunna, gbogbo ẹni tí bá ń ṣe súnà Ànábì, in qa'adat bihim a'maluhum, ẹ̀rí tí àwọn iṣẹ́ wọn tó bá tiẹ̀ wá fẹ́ di pé ó fẹ́ go down, iṣẹ́ wọn kù díẹ̀ káàtó, iṣẹ́ wọn òṣùwọ̀n iṣẹ́ wọn tí wọ́n ń ṣe ò gbé pẹ́ẹ́lí tó, qamat bihim aqa'iduhum, àkídà wọn tó dáa ní yóò wá dúró fún wọn, yóò dúró pẹ̀lú wọn, yóò wà pẹ̀lú wọn, wọ́n stand right, wọ́n fit padà nínú òṣùwọ̀n lọ́dọ̀ Allah. Wọ́n ní ṣe gbére nínú náà, àwọn oríkẹ́. Wa ahlul bid'ah, wà ló ní bídíà, iza qamat bihim a'maluhum, tí gbogbo iṣẹ́ lóore, iṣẹ́ tó kára tó pé iṣẹ́ olóore tó kóra ẹ̀ sí, tó fìtínà ara rẹ̀, tó fòró ẹ̀mí ara rẹ̀, tó bá dúró pé iṣẹ́ yìí pọ̀ kọjá òkè jabalihudi, ẹ̀rí qa'adat bihim aqa'iduhum, àkídà rẹ̀ tí ò dá ní yóò bí gbogbo iṣẹ́ yẹn, yóò bí wó. Bákídà rẹ̀ ò bá dá tó bá lóun ṣẹ̀sìn, wallahi ìranù nìyẹn ń ṣe. Àwọn fi ń pariwo pé súnnà ní ìmọ̀nà. Sheikh Allama Salihu Al-Fawzan, àwọn náà wọ́n ń sọ nínú tírà wọn tí wọ́n pè ní Sharhu Kitabil Fitani wal Hawadis. Nígbà Sheikh wọ́n sọ̀rọ̀ ńbẹ̀ ní page 192. Sheikh ní tamassak bidinik, ìwọ ọmọ ìyá mi tó bá ń gbọ́ mi, gbogbo mùsùlùmí tó bá ń gbọ́ mi, ẹgbá ẹ̀sìn yín mú, ẹ di ẹ̀sìn yín mú, ẹ practice ẹ̀sìn according to tradition of Prophet Muhammad. Ẹ practice ẹ̀sìn according to the scripture. Ẹ di ẹ̀sìn mú dáadáa. Ẹ practice ẹ̀sìn ní jẹ́ kí yẹn dẹ̀sìn mú. Walau dalla aksaru nas, kódà kó já sí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ nínú àwọn èèyàn ni wọ́n sọnù. Walau asbahta ghariban bayna nas, kódà kó já sí pé ó di àjòjì, ó dàbí àjòjì láàárín wọn. Súnnà tó ń practice yẹn, àwọn èèyàn ò gbọ́ yé, kò yé wọn mọ́. Àfáà ni wọ́n ń tẹ̀lé ìròrí àfáà orí wọn. Èyí tí wọ́n wá ń practice tá Ànábì ń ṣe yẹn dì í mú. Kì í ṣe ẹ̀sìn tìjú, kì í tìjú torí pé a jẹ́ mùsùlùmí. Ẹ di ẹ̀sìn mú dáadáa. Ẹ lo ẹ̀sìn nínú ilé yín, ẹ lo ẹ̀sìn nínú business yín, ẹ lo ẹ̀sìn pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ yín, ẹ lo ẹ̀sìn láàárín àwọn ọ̀rẹ́ yín.
di súnà mú practice ẹ̀sìn kódà tó o bá face trend láàrin wọn èmi nìkan ni mo wá ń ṣe kinní láàrin àwọn èèyàn ànábì sì ṣe kinní lóòótọ́ sì ni a ṣe walaw asbata ghariban bayna an-nas kódà kó já sí pé ó di àjòjì ó mọ́jú lájòjì láàrin àwọn èèyàn àfáwa nítọ̀ torí pé tí wọ́n já sí pé ẹnìkan ni tó ń ṣe ń bá yé súnà ànábì yìí ànábì ṣe kinní yìí lóòótọ́ súnà ni ohun tá ànábì sọ rèé ohun tá ànábì ṣe rèé ó wá rí páwọn èèyàn ò ṣe ìwọ nìkan ló ń dá ṣe àfáà ní isbiru ala hadha ṣe sùúrù lórí ẹ̀ o ṣe sùúrù lórí ẹ̀ kó máa ṣe tiẹ̀ lọ madama annaka ala al-haqqi lópin ìgbà tó bá já sí pé orí òdodo orí òótọ́ ló bá wà àti ń wo èèyàn ṣẹ̀sìn la yahummuka anturdiya fulana má jẹ́ kó já sí pé kéèyàn kan yọ́nú sí ẹ ni ó jákòólé kan rẹ̀ má kákòólé kan ẹ pé nìkan kó yọ́nú sí ẹ pé tí n bá ń sọ kinní tí n bá ń ṣe báyìí àbí tí n bá wí kinní ẹni báyìí ò ní fẹ́ràn mi mọ́ ẹnìkan ò ní láìkì mi mọ́ bọ̀dá kinní lè má ní interest nínú mi mọ́ àbí àwọn èèyàn kan tó ń gbọ́ mi ò ní fẹ́ nǹkan tí mò ń sọ yìí mọ́ àwọn èèyàn máa bú mi rárá o má jẹ́ kó já sí pé òdodo tó wà lórí ẹ̀ torí ẹnìkan tó ń wáyọ̀nù rẹ̀ ló fi ń bẹ lórí ẹ̀ láò tẹ́gùdọ̀bù fúlẹ́ẹ̀nẹ̀ ńlá àlẹ́yìká nígbà mi ò fẹ́ ṣe kinní yìí járe torí pé èèyàn kan máa bínú sí mi tí n bá practice kinní yìí ni kì í ṣẹ̀sìn torí èèyàn bọ́rọ̀ ẹ̀sìn bá ṣe jẹ́ náà là á ṣe sọ ẹ̀mọ̀ ìyá mi mùsùlùmí súnnà náà ní ìmọ̀nà tí o bá ti ṣe súnnà èèyàn kù ranù aláì ẹni tí o bá ti ṣe súnnà lójú rẹ ò gbọdọ̀ nítumọ̀ sí ẹ kò gbọdọ̀ pàtàkì lẹ́mìí rẹ débẹ̀ ẹ pé ìwọ abara ẹni ṣe ṣùgbọ́n tó dé pé kí ni ń ṣe bídíà ń pe nǹkan míì lẹ́sìn ó ti gún ní kó lójú ọ̀nà tá a láàfin rán nẹ́bí irú wọn ò kí ń nítumọ̀ lójú yàn ò gbọ́n tá a láàsọ ni ó ní muhammadu rasulullah inú suratul fatih bismillahir rahmanir rahim ó ní muhammadu rasulullah walladhina ma'ahu ashiddahu ala al-kuffar àwọn tí ń bẹ kọ́lá nẹ́bí àwọn mùmìnì àwọn sàábí tí ń bẹ kàlá ànábì ashiddahu ala al-kuffar gbogbo tó bá jẹ́ kèfèrí wọ́n máa ń lè mọ́ ni wọn kì í rọ̀ fún wọn kì í simple fún wọn kì í fọ́ fún wọn kì í kó jẹ wọn kì í gbá tiẹ̀ ẹ̀rí ọwá ní aláwa ní ruhamau baynahum tarahum ruk'an sujjadan ruhamau baynahum wọ́n wá lẹ̀ wọ́n softy wọ́n dẹ̀ wọ́n simple wọ́n calm wọ́n cool wọ́n gentle wọ́n wà very so admirable láàrin àwọn mùmínì ẹgbẹ́ wọn alùsùnà ẹ̀rí akú alùsùnà onísùnà náà ni kó máa ṣe ìmọ̀ ẹ̀yà onísùnà oníbídíà àwọn gbọdọ̀ ráyè láàrin súnà àwọn ọ̀rọ̀ bànújẹ́ wá ń bẹ tẹ́wàá máa gbọ́ lẹ́nu àwọn èèyàn kan lónìí táwọn náà láwọn ń ṣe súnà wá nìyẹn ẹjẹ́ àjọ yanjú ọba àdé ní súfí ẹ̀yẹ ká kọ́kọ́ yanjú islam tó pawápọ̀ náà abẹ́rẹ́ nǹkan ẹgbẹ́ onísúfí ẹ̀yẹ máa wọ̀rí àti onísúfí àti gbogbo wa nìyẹn ẹjẹ́ àjọ sọ̀rọ̀ islam tó pawápọ̀ náà tí islam ṣẹ́kù sára oníbídíà àmẹ́ni àtẹni tí wọ́n ti jálàbí ẹni tí ń woṣẹ́ ẹni tí ń ṣoògùn àtọ́ní pààrọ̀ àtọ́ní dìrí àtàwọn tí ń wérí níwèékúwé tí wọ́n tún ń ṣe ṣíríkù mọ́ gbogbo nǹkan báwọn àwọn bídíà báwọn àwa nìyẹn ẹ jẹ́ kí ẹja fi gbogbo eléyìí lẹ́nà ìsìláàmù tó wà láàrin wọn nìkan ẹja àjọ sọ̀rọ̀ ẹ̀ náà ìsìláàmù wọn ní ń bẹ lára ẹni tó ń takò ọ̀rọ̀ Allah ọ̀rọ̀ ànẹ́bì mọ́ tá a bá ti ṣe súnà ànẹ́bì dọ̀là lókù tí yàn fẹ́ ṣe àbí Allah ńkọ́ ó jẹ́ ká kó sójú ojú ọ̀nà ẹ̀sìn ní ìbámu sí kìtàbù wa súnà torí pé ànẹ́bì ní man ragiba an sunnati falaysa minni gbogbo ẹnikẹ́ni tó bá fi lè gún lókò lójú practice súnà wọn ànẹ́bì tó o bá ti ṣe súnà ànẹ́bì gbàgbé ń pa rẹ̀ o ò lè sínú ní tá ànẹ́bì ó ṣìpẹ̀ ìwà tẹ̀lé súnà ànẹ́bì ní ká pa òfin Allah mọ́ ká tẹ̀lé òfin Allah eléyìí tá a láì fúnra ànẹ́bì sí wa ká má ṣe bídíà ká má ṣe ṣírkù náà. ní àkótán ọ̀rọ̀ mo fẹ́ mẹ́nu bà ọ̀rọ̀ àwọn àyímọ̀ kan mẹ́ta nílẹ̀ Yorùbá recently eléyìí tí a rí bí wọ́n ṣe kírun fáyé àkọ́kọ́ nínú àwọn nǹkan tó bí máa ṣàlàyé tó di pàwà ń títí wa àwòrán èèyàn o
kò sí tó kàn wá pẹ̀lú àfà kan máa bínú o àfà tó wọn náà ò bá sì fẹ́ràn ẹ̀mí ara rẹ̀ ju òdodo lọ tó mọ̀ pé òun ò lálẹ́ kìyàmà méjì òun fẹ́ lọ pàdé Allah ni tí bẹ̀rù Allah bá ń bẹ lẹ́mìí rẹ̀ wàláhì yóò gbòdodo ṣe rí tamassak bidinik walau dalla aktharu nnas walau asbata ghariban bayna nnas isbir ala hadha ma dama annaka ala al-haqqi la yahummuka an turdiya fulanan أن ترضي فلانا أو تكذب فلانا لا عليك àwọn sọ òdodo àlá asábì bó ṣe bẹ́sẹ̀ wọn ni àwọn méjì kan ń bẹnu àwọn àyímà mẹ́tẹ̀ẹ̀ta yìí ṣé ẹ rí kẹ́ ẹ fẹ́ kírun yídì àbáwọn ọ̀run mí náà tẹ máa ń kí kẹ́ ẹ wá sẹ́ẹ̀tì kámẹ́rà sórí social media kí ni ìtumọ̀ rẹ̀ kí la fẹ́ mú ń bẹ̀ àǹfààní wo la fẹ́ ṣe bọ́ bẹ̀ ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ ń bẹ̀ kí la fi ṣe ẹ fẹ́ kírun ẹ tó wá sẹ́ẹ̀tì kámẹ́rà àwọn kan ń bẹ àwọn náà fẹ́ kírun àwọn á sẹ́ẹ̀tì kámẹ́rà kẹ́ ẹ lè máa gbọ́ kìrọ̀ àwọn kẹ́ ẹ gbọ́ tajwidi wọn tábà wá kírun tán wọ́n wá lọ yọ bí tí wọ́n ti ka Kùránì yẹn wọ́n á yọ bẹ̀ wọ́n á yọ lọ́tọ̀ àlòmíì wọ́n máa ṣe àbẹ̀yẹn káàkiri ayé máa ṣe Masha Allah Masha Allah àárín wàláhì mùsíbà ní àdáwò ní fìtínà yẹn kódà recently ẹ̀kan náà àfa àgbà ní Yemen wọ́n béèrè lórí wọn lórí ẹ̀ àwọn náà ní kò dáa wàláhì ẹ̀tẹ̀jẹ́ ṣe ìtọ́nù ni ẹ̀tànjẹ́ iṣu ẹ̀tànjẹ́ ṣe ìtọ́nù ni èèyàn gbàtẹ̀jẹ́ ṣe ìtọ́nù ní gbogbo àwọn àwọn ká fẹ́ kírun ká tó sáfù ká lórí jàmáà lórí sáfù wa àwọn tó wá sẹ́ẹ̀tì kámẹ́rà kalẹ̀ ṣé kọ́ lè bá àríwá bá ṣe pọ̀ tó tá fi ń kírun ni àbí kí ni èèyàn lórí tìrún wọn èèyàn lọ bẹ́ẹ̀ àwọn àyímà mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ìmáàmù yìí ìmáàmù Ọ̀fà ìmáàmù Màlé nílọrin tó represent chief imam àti àfáà kan tí wọ́n ń pè láàfáà súnnà Alfa Amubieyah èmi ò mọ̀ bóyá súnnà náà onítúnnà Alfa Amubieyah o torí mi ò rí bí tí ó ní súnnà àtàwọn mọ̀kóńdòrò oríjálà bí tí ń ṣọ̀rẹ́ tí wọ́n máa rìn kiri oníbídí àwa kí àfáà yẹn lónìí náà lọ kí padà ní lẹ́gẹ̀ẹ́jì àfáà súnnà máa sọ fún níbídí à pé iṣẹ́ kan náà làwọn jọ ń ṣe dáa kan làwọn jọ ń ṣe àfáà súnnà tí ò ní àlùwàlá wàlùbárà lọ́dọ̀ rẹ̀ àfáà súnnà tó já sí pé wàláhì ẹ̀ẹ̀lé mọ̀ àfáà yìí ẹ̀ẹ̀lé mọ̀ bóyá ní súnnà gan àfáà yẹn gan torí máa ń rú mi lójú súnnà ò tún lélẹ̀ ṣe sí àwọn aláhàgbà láwọn àìpẹ́yà ẹlòmínà ní wọn tí wọ́n rọ́dà àbáyẹn gidi gan náà rẹ̀ àbáyẹn lẹ̀ ibi ìsọ̀rọ̀ sí níbi composition bàkàrà fáyẹn máa ń kọni káàkiri báyìí máa ń kọni kiri àwọn tíra alẹ́ tí ò bá kìtàbù wà súnnà mú yẹn àbáyẹn máa ń kọ́ kí tí gbogbo àwọn tá ti ẹ̀ wá kàkalẹ̀ yìí láwọn ìmáàmù Ọ̀fà ìmáàmù Màlé táàrí wọn táwọn ṣe admin ẹ bá mi ṣíà líǹkì táwọn èèyàn ti máa rí mẹ́ẹ̀ta ẹ bá mi ṣíà ẹ̀ ibi tí ìmáàmù Ọ̀fà ibi tí ìmáàmù Màlé ti lọrin àwọn òtí ẹ̀ tún rántí kápá tí aka ẹlẹ́ẹ̀kejì wọn náà létí ni tọ kò sáburú mẹ́ ẹ máa rán ẹ̀ létí nǹkan àti ẹni tẹ́ tó ń pè láàfáà súnnà Alfa Amubieyah àwọn mẹ́tẹ̀ẹ̀ta Imam Ọ̀fà ń kírun ìrun ìdì náà ìrun ìdì torí múra àfáà kan báyìí tí ó sọ̀rọ̀ nípa ìdì tí ń sọ pé ọ̀rọ̀ yẹn ní ìdì ni àbí kò ń ṣe ọ̀rọ̀ yẹn àwọn Màlíkíyà kan àwọn Hànàfíyà kan àwọn Ṣàfíyà kan stress nìyẹn kí l'Ànábì sọ àwọn ní Màlíkíyà làwọn ń lò láfíríkà Màlíkíyà làwọn ń tẹ̀lé Nàìjíríà ìtìláàfù pọ̀ lórí ẹ̀ àwọn kan ní wájìbù àwọn kan ní kò ṣe wájìbù àwọn kan ní gangan torí ìdí èyí Màlíkíyà là ń lò Nàìjíríà so títí Imam Málíkì yẹn ló dáa so eléyìí ń kọ́ kì í ṣọ̀rọ̀ tí ó bá àgbọ́yé tó jiná mu ká lọ sí ìdí ká lọ kírun Ànábì ṣe lọ́rọ̀ yẹn ó pàṣẹ ní fálẹ̀ òun mà kódà ó ní káwọn ọmọbìnrin àwọn ọmọ kéékèèké tí wọ́n ti bàlágà àwọn tí wọ́n ti bàlágà ó ní kí gbogbo wa jáde
obìnrin tí ò mọ́ tọ́mọ mọ́ra tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ Ànábì ní káwọn náà lọ yídì ṣùgbọ́n wọn ní jókòó ti àárín jàmáà táàtì kírun àwọn á bọ́ sẹ́yìn wọn á máa ṣe askar wọn á máa ṣe subhanallah alhamdulillah wọn á máa kàlù Qur'an níbẹ̀ náà. Amúrù ni àṣẹ l'Ànábì pa al-amru yadullu ala al-wujub àṣẹ ó ń tọ́ka lórí ọ̀ràn yẹn ni Ànábì tó wá pàṣẹ ní pé ìdí ọ̀ràn yẹn ní Ànábì náà ló tún wá fi ìṣesí járí ẹ̀rí pé ìdí lílọ kìí ṣọ̀ràn yẹn fánìrìn àjò ẹni bá já rìnrìn àjò ìdí ni jímẹ̀ ni kìí ṣọ̀ràn yẹn fún so méjìjì náà lẹ̀rí wà fún àwọn Màlíkíyà àwọn Ṣàfíyà àwọn Hànàfíyà gbogbo àwọn yẹn school of thought dìde ní nǹkan tó dálẹ̀ ni àwọn àyímọ̀ yẹn ò mọ̀ ń pa rẹ̀ káwá ní Màlíkíyà níbi ní àníìdíyún ewu l'Ànábì ṣe àti ohun tí Màlíkíyà sọ àti tí Ṣàfíyà sọ àti Hànbálíyà sọ ewu l'Ànábì sọ tó bá ta Ànábì mu so bá a ṣe rí àṣẹ ọ̀rọ̀ Ànábì tó ní a ṣe náà láàrí action Ànábì náà tó ní àwọn ìran èèyàn báyìí lè má ṣe so tó bá travel lọ lé ọdún jẹ́ ọléyá àbí túnú ààwẹ̀ tó bá lọ yídì kì í ṣe case anybody arìnrìn àjò ní ẹnu ibi tá a wá ń lọ ni pé awárá àwọn ìmáàmù mẹ́tẹ̀ẹ̀ta yìí báwọn èrò ṣètò sí wọn lẹ́yìn tó àwọn kan wá dúró sẹ́gbẹ̀ẹ́ wọn àwọn fọwọ́ di microphone mú àwọn ò kírun jàmáà wọn ò jọyìn jàmáà kírun àwọn ò kírun wọn ò jọyìn jàmáà ṣe bẹ́ẹ̀ ní sọ̀látù jàmáà afdọ́lù mi sọ̀látù lè fásitì ni èmi lóde ṣe àwọn inkeṣi ṣíèrè ọdún ma oúngọ́sí táwọn oúngọ́sí làwọn tí ń di microphone mú fún yín ni èmi lóde táwọn ò bá yẹ kíjọ mọ́ ẹwà tó wá kírun tán àwọn tí wọ́n ń di máìkì mú sí yín lẹ́nu yìí náà tó ń di máìkì mú fún yín nígbà táyì ṣe kútùbà èmi ló ṣe yín lọ́wọ́ ṣé àgbà náà ló wá débi tẹ́ẹ̀lé di microphone mú ni ábà káti ẹ̀ wá sọ kọ́lá ni torí ẹ fẹ́ràn ọlá ẹ máa ń ṣọlá gan lẹ́yìn tẹ́ẹ̀dẹ́ ọlọ́lá ni o mò ń bọ̀ wá bá Alfa Amubieyah pẹ̀lẹ́pẹ̀lẹ́ o torí ẹ ti háàdì Alfa Amubieyah ẹ ti háàdì wọn ẹ páàsì wọn mọ́ Alfa Sunnah àwọn sì ń ṣàlàyé àwọn nǹkan tí wọ́n ṣe tí ò bá Sunnah ṣùgbọ́n àwọn ìmáàmù méjì ìmáàmù Ọ̀fà àti ìmáàmù Màlẹ́ tá a rí ìmáàmù Ọ̀fà ẹnìkan pè ní àdúrà àgbà nínú àwọn àbá lórí íńtánẹ́ẹ̀tì yẹn ni àdúrà àgbà làbá yẹn ṣẹlá kìí dá èèyàn náà yóò máa tọ́ka nǹkan tí yẹn bá máa sọ yóò máa dúwe àkídà tí ó bá ti bá kìí dá àwọn sálàfù máa sàábẹ Ànábì mu ìròrí tí ó máa jáde ń bẹ kò ní wà bíẹ́rìbù ṣùgbọ́n tó máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí àfáàyàn máa ń sọ pé àwọn ìmáàmù yẹn wọn kọjá àṣìṣe ẹni tó já sí pé tó bá sọ̀rọ̀ tí gbogbo yẹn máa ń gbọ́ tí máa ń gbà ni wọ́n á ń láti dìfẹ́ǹdé wọn káwọn tó já sí pé wọn àti àwọn ò ní orúkọ tó wọn ní ìdó wọn kọ́ máa sọ̀rọ̀ sí wọn kọ́ máa bá wọn wí ẹni àwọn ohun tóun fẹ́ fi ṣe rẹ́fúrẹ́ǹsì ní títí ẹ̀ nìyẹn kò jọ mí lójú kò jọ mí lójú fáàfáà yẹn o ohun àkídà tiẹ̀ lójúgbé yẹn báwọn ṣe máa ń ṣe lọ́dọ̀ tí wọ́n kì í ṣe onísúnnà ní àbá yẹn dé náà níbi tẹ bá fẹ́ fi àwọn ọ̀rọ̀ ẹ̀ tẹ bá fẹ́ fi mú ìsìn dìfẹ́ǹdì sófin náà tó àwọn yẹn lọ bẹ́ẹ̀. Ìmámù Ọ̀fà àwọn tí wọ́n dúró tì yín tí wọ́n ń bẹ pẹ̀lú yín ṣáwọn kì í ṣe mùsùlùmí ni wọ́n kọ̀ tiẹ̀ múra wọ́n dé fìlà ni ó ti rọrùn púpọ̀ ó pọ̀ gidi gan microphone ń bẹ tí wọ́n lè gbé sínú agbádá yín mọ́nà àwọn wireless microphone wà tí wọ́n á fix ẹ̀ sínú aṣọ yín tí wọ́n á fi sí yín lápò gbogbo ohun tẹ́yìn sọ náà yóò máa gbọ́ èmi ló wá dé ṣe bí standing microphone náà padà wá lò fún yín nígbà tá ẹ fẹ́ jẹ kútúbà wọ́n lè lo standing microphone tí wọ́n lò yẹn náà ló yẹ kí wọ́n lò nígbà tá ẹ fẹ́ kírun lórí ìrun náà lẹ ti ń fọwọ́ bọ́ glasses ojú mọ́mọ́fà ń fọwọ́ bọ́ gíláàsì ojú ẹ̀ lórí ìrun ìwà ìnáwó ẹ̀ sẹ́ni tó dúró tó bẹ lápá òsì àwọn kan bẹ lápá òsì tí wọ́n ń di ìgò ojú mú
àwọn kan bẹ lápọ̀ ọ̀tún tó mú ní máikrófóònù mú bí wọ́n mo ṣe ń rùkú lòun náà lóṣòó nínú máikrófóònù sí wọn òun ò kírun o bí wọ́n mo ṣe ń forí kanlẹ̀ ní ìlànà máikrófóònù sí ńlẹ̀ sẹ́nu rẹ̀ ńlẹ̀ ńbẹ̀ náà àwọn kan wá dó sẹ́yìn àwọn náà ò kírun wọ́n tó bí mẹ́ta bẹ́ẹ̀ àbí jù bẹ́ẹ̀ lọ pẹ̀lú agbádá ṣùgbọ́n máàmù tí ò di máikrófóònù mú yìí ẹ̀rí ìgbà tí ń ṣe kútúbà lẹ́yìn ìdì ìrun ìdì ń kọ́ wọ́n wá set microphone wọ́n wá set standing microphone bẹ́ẹ̀ náà ni bàbá ìmáàmù Málé àwọn represent ìmáàmù Ìlọrin bí ẹni tọ̀hún ṣe fún ìmáàmù Ọ̀fà náà ni wọ́n ṣe fún ìmáàmù Málé náà tí wọ́n ń di microphone mọ́ sí wọn lẹ́nu líǹkì tẹ́ ti rí ìwò ń bẹ òun la ń ṣe ẹ̀ nínú péjì yìí ẹ bá ń ṣe líǹkì mẹ́ta ní náà ẹni tọ̀hún náà ò kírun iná máikrófóònù sí máàmù lẹ́nu lórí ìdúró ó lọ ń nà sí wọn lórí ìrùkú ìsì lọ ń gbé sí wọn lẹ́nu ńlẹ̀ lórí sùjúdù náà gbogbo wọn ṣe wá ṣe nìyẹn ká wá sọ báwọn ẹni tá à ń sọ yìí oníṣúfì ni wọn wàláhì wọn kì í ṣe hálùsúnnà oníbídíà àwọn gùlátù bínà sùfíyà àwọn súnfí tó gbóná ni wọn àwọn alákìídà àkìídà tó fásidà tákìídà wọn ò dá ni wọn mọ́mọ́fà àkìídà wọn ò dá alákìídà ò dá ní mọ́ní àjì àwọn súnfí ni kọ̀dìríyà ní nǹkan ní àwọn akúnlẹ̀ kíni ní gbogbo ọ̀nà làwọn mẹ́ni àjù tí wọ́n nìyẹn dọ́kítírì tí wọ́n nìyóò àwọn a sì máa ṣọ́lá pẹ̀lú owó tó dáa láàpọ̀ fún mọ́wọ̀n bàbá ń ṣọlá báwọn ọlá yẹn ò gbọ́dọ̀ wá gbé yín lórí ẹ̀sìn kẹ́ni tí dá sí pé mùsùlùmí ò wá ní kírun ọkàn yá balẹ̀ nù yá wá dùn ẹni tó ẹgbẹ́ lé dànù tó bá ṣeéṣe dá ẹ̀fọ́ owó sí kẹ́ẹ̀fì gbá ojú ẹ̀ dànù pé lọ́ọ́ kírun wèrè tó bá ṣe ń ṣe bẹ́ẹ̀ ìdùnnú kí ni ìdùnnú yín kí ni ìdùnnú yín kí ni fi yín lákàbalẹ̀ ẹ wá lẹ́yìn ṣe wáàsí ẹ̀yin ṣe wáàsí tàwíìdì báwọn èèyàn ẹ̀yin ṣe wáàsí àkídà báwọn èèyàn ẹ̀yin sọ káwọn èèyàn máa kírun ká máa ṣe ká máa gbà rẹ̀ ká máa ṣe kankan wáàsí obìnrin náà ló pọ̀ jù wáàsí náà wá sọ́kà àtìyàwó àlọ́gbẹ̀ẹ́ àwọn èèyàn wá kírun lójú yín torí pé wọ́n di máikrófóònù mú fún yín inú yín ṣe dùn ọkàn yín ṣe balẹ̀ ẹ jẹ́ wá bi yín léèrè ṣé àwọn tí wọ́n di máikrófóònù mú ṣé àwọn ti kírun in advance àwọn tí ń di máikrófóònù mú yẹn ṣé àwọn ti kírun nìkan tẹ́lẹ̀ wọ́n ti lọ́ọ́ kírun lẹ́yìn ìmọ̀ọ́mù kan tẹ́lẹ̀ àbí wọ́n ti gbọ́ kúrúbà ń bẹ̀ kọ́ tó wá sáré wá ọ̀dọ̀ tí yín wá di máikrófóònù bẹ́ẹ̀ sì ni àwọn ọmọ lẹ́yìn yóò ní kírun lẹ́yìn ìmọ̀ọ́mù bí ìdẹ̀yìn nìkan náà pàápàá jùlọ nínú ojú ọdún yẹn ní mọ̀ọ́mù Ọ̀fà àbí àwọn tí ń di máikrófóònù mú fún yín àtàwọn tí wọ́n ń di ìgò ojú mú fún yín ṣé wọ́n ti kírun tiwọn lọ́wọ́ ara wọn wọ́n kíìdì tiwọn lọ́wọ́ ara wọn fárídá mọ̀fúrọ́dà kọ́ tó wá di máikrófóònù mú fún yín àbí ìgbà tẹ́yìn kírun tán àwọn wá rìtọ́ọ̀nù wọn lọ kí tiwọn subhanallah subhanallah Allahu akbar eléyìí ò dáa the same thing náà ni bàbá ìmáàmù Málé ibi tí mo ti ní kíláàsì pẹ̀lú wọn náà ni pé àwọn èèyàn di máikrófóònù mú fún yín wọn kírun ẹ̀yin sì ń kírun ẹ̀ sì ń wò wọ́n Alfa Amubieyah tí ẹ̀ ń pè láàbá súnnà tó bí mo ṣe ń sọ ní ìsìn orí ẹlòmí àti máa gbóná o tí wọn náà bá gbé sákìídà àkídà yín tí ò dá Nàìjíríà gbogbo bó ti lọ wò kó wọ́ọ̀sì tó wọn nírí ẹ sí nǹkan kan àtà ààrẹ ni wọ́n pe Saheed sí tún ní fídíàtì kẹ́ẹ̀tẹ̀ ní Saheed onífídíà mọ̀fásíkọ̀ ni o wọ́n lè pè bẹ́ẹ̀ ọmọ ìyá wọn nẹ́ẹ̀sì Alfa Amubieyah àwọn kan náà mi lè bìlífù pa àfà súnnà kan tiẹ̀ lè ṣe bẹ́ẹ̀ mi lè bìlífù pé àfà súnnà kan o
ó lè aláwọ̀ kẹ́nìkan dúró sí ilẹ́gbẹ̀ẹ́ níjọ́ tí wọ́n ń kírun gbogbogbò kọ́wá di microphone mú sí ilẹ́nu gílé Alfa Amubieyah. Ṣé bẹ́ẹ̀ máa ń lo àwọn microphone wireless microphone fi ṣe online? Ṣé bẹ́ẹ̀ máa ń lo àwọn ẹ̀rẹ́ fi ṣe online program? Èmi lóde tí ẹ lè lo àwọn wireless microphone yẹn náà fi kírun ẹ̀dì. Ṣé àti ká ọwọ́ sókè lẹ́ẹ̀méje rákà àkọ́kọ́ àti lẹ́ẹ̀márùn-ún rákà ẹlẹ́ẹ̀kejì tí ò lẹ́rìí nínú kìtàbù wà súnnà ṣóun náà ló bí gbogbo àwọn eléyìí pé tá a bá di microphone mú àní níbi náwó àní níbi ìṣe rọ́fún ìyàdé àní níbi ìṣe tẹ̀gbírọ́. Bẹ́ẹ̀ sì ni àwọn ọmọ márùn-ún méjèèje àti márùn-ún tẹ̀ǹkì kò sí àdìsẹ̀yẹ kan tó lálàáfíà táyé ẹ̀dá fún gbogbo ẹ̀. Kò sádìsẹ̀yẹ kan tí gbèsè ayé ẹ̀dá ẹgbọ́ àdìsẹ̀yẹ kan tó lálàáfíà tẹ́ ẹ bá ládìsẹ̀yẹ kan tó lálàáfíà ní orí ká gbọ́wọ́ sókè lẹ́ẹ̀méje fúnráká àkọ́kọ́ ní ìdì ẹlẹ́ẹ̀kẹ́ ká gbọ́wọ́ sókè lẹ́ẹ̀márùn-ún fúnráká ẹlẹ́ẹ̀kejì nínú orin yìí ẹ lọ mú wá ẹ kó tiẹ̀ ẹnu yín kú dùn ẹnu yín dùn dáadáa ẹ dìbẹ́ǹdì ẹ ẹjá gbọ́ kò sáàdìsẹ̀yẹ kan Imam Buhari kan dẹ́mu gbogbo àwọn àdìsẹ̀ ń lò fúnráká méje márùn-ún Daraqutni Tirmidhi Bayhaqi Imam Ahmad gbogbo àwọn àyímọ̀ Sheikh Mukbil Sheikh Yahya gbogbo àwọn àfáìsìn Hamadu Shakir tó ń lo ẹyẹ kan náà torí ansọ́là torí ẹ nínú àwọn àbádìlà mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n lè gbọ̀rọ̀ wọ́ládọ̀ ẹ̀ àwọn àbádìlà àwọn Abdullahi ibn Mubarak àwọn Abdullahi ibn Yazid al-Mukri àwọn Abdullahi ibn Wahb àti àwọn Abdullahi ibn Musallama àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn ní àbádìlà tó já sí pé tá a bá rí wọn tó bá láwọn gba ọ̀rọ̀ lọ́dọ̀ Ibn Lahiya á lo hadith yẹn Amadu Shakir ló ń lo nínú àwọn àfáà tó lo àwọn náà bẹ́ẹ̀ mutasahil ní Amadu Shakir nítorí pé ó ṣe kí ni ó gba ìgbàlèwáyà Ibn Lahiya àtàbádìlà àti àbádìlà àwọn aládìísì wọn condemn gbogbo ẹ̀ torí pé kí ni mutọ́rìbù ni mudallisu ni ó tún ní ó dáàfù jiddan gbogbo àwọn àdìsí mẹ́jẹ̀ẹ̀jọ lórí ká gbọ́wọ́ sókè lẹ́ẹ̀méje nínú first raka ká gbọ́wọ́ sókè lẹ́ẹ̀márùn-ún lórí second raka àdìsí dọ̀yìn fún gbogbo ẹ̀ ẹni tó bá fẹ́ kírun tiẹ̀ dáadáa tó fẹ́ ṣe súnmọ́ tiẹ̀ pérépéré bó ṣe máa ń kírun rẹ náà ló ṣe kì mo pè yà síbẹ̀ yẹn ni o kẹ́ lè sọ pé fún wa pé ṣé nítorí raka tẹ fẹ́ gbọ́wọ́ sókè léraléra náà ṣe ń di microphone yín wá rí nǹkan kan ṣe sẹ́ni tó di microphone mú tó wọn ò kírun jàmá irun jàmá kódà kó já rìnrìn àjò ni tá a ní ìdí ò kí ń ṣàràn yàn fúrú wọn kò yẹ kó lọ yídì àkílẹ̀ lọ ṣe ń bẹ́ yóò wà nílé ní mẹ́nà ó wá lọ yídì ò wá kírun wá lọ ní microphone mú àwọn ìṣesí báyìí ò dá o wàláyé kò dá wàláyé kò dá kíyàn jẹ́ bí ó ṣe jẹ́ ń bẹ̀yẹn àwọn ìṣesí báyìí ò ń ṣe súnnà àwọn àfáà súnnà kan ò ní gbárù eléyìí lágbàńlá ayé kẹ́nìkan wá dúró síwájú wọn kó lóun gbé microphone ìsọ̀rọ̀ lẹ́nu àkàn bá dé lọ́bá ní ṣe bí ní Saudi àwọn ọlọ́pàá àwọn sójà wọ́n máa ń dúró táyàn bá ń kírun wọ́n dúró àwọn ò ní kírun ṣe sójà làwọn tí wọ́n dútà àwọn àfáà yìí tí wọ́n kírun sójà làwọn ṣe bẹ́yìn náà mọ́pọ̀lọpọ̀ àwọn tí ń wá kí omi tẹ́lómi máa ń fẹ́ lọ pa ìmáàmù tó fẹ́ lọ pa ìmáàmù lórí mímbàrí ṣe bí security ni wọ́n tí wọ́n ń ṣọ́ ẹ̀yìn náà ni wọ́n ń ṣọ́ kọ́ má bàa búlò yín dànù èdè ń ta sí pé kéèsì yẹn gẹ́sẹ̀ fún gẹ́nà tọ̀ọ̀tọ̀ ń ta bá náà bá yín tọwọ́ bọ̀ ẹmọ ìyá mi mùsùlùmí ẹja dúró sórí òdodo ká má torí pa fẹ́ràn ẹnìkan kó wá ṣàṣìṣe ká ní kò jẹ́ nǹkan kò nítumọ̀ bá àwọn àṣìṣe kan ń bẹ tẹ́ ẹ̀ gbọ́dọ̀ fọwọ́ pa tá a gbọ́dọ̀ fọwọ́ ra lórí àgbà náà jẹ̀fẹ́ ni tó bá ṣe eré pọ̀ bílẹ̀ ń ta sí kí ẹ máa fara wọn ní bídíà ìfarawó ní bídíà náà ní bó ní bídíà ṣe bídíà kó fẹ́ dìfẹ́ǹdì ẹ̀ by all means kó wá kájú kò ní òdodo ìwọ náà tí ní o fura sílẹ̀ ààrẹ mọ̀nà ẹni bá dìfẹ́ǹdì ní bídíà nínú òṣèríà ó jẹ́ kí wọ́n nà tiẹ̀ wọ́n fẹ́ nà tiẹ̀ ta Ibn Taymiyyah àwọn ni wọ́n sọ bẹ́ẹ̀ nínú Majmu' Fatawa wọn torí di èyí nǹkan àwọn wà yóò dá káwá ní ìmáàmù yẹn
ìmáàmù làwọn ìmáàmù ilẹ̀ Yorùbá ni wọ́n ṣe ọlá ní ntọ́ṣe yẹn ń gọ́ ó ṣe kí ni ìmáàmù ilẹ̀ Yorùbá bó ìmáàmù ìlú wọn ìmáàmù àdúgbò wọn ṣé gbogbo àwọn èèyàn ló gbà wọn láàyè ń máa ń lu wọn gan ni gbèǹtà àti gbogbo ilẹ̀ Yorùbá yányán ẹ kàn máa ń tan ara yín ilẹ̀ Yorùbá yẹn ni ẹ fi yẹn joyè nínú abúlé rẹ̀ ẹ sì pín kárí pé ilẹ̀ ìmáàmù gbogbo ilẹ̀ Yorùbá ni ẹ fi yẹn jẹ mufti nínú abúlé rẹ̀ ládùúgbò rẹ̀ nínú sódèkòdé rẹ̀ ẹ sì ní mufti gbogbo ilẹ̀ Yorùbá mufti ilẹ̀ Yorùbá àwọn ta ni mufti àwọn tá ń pè ní mufti ilẹ̀ Yorùbá grand mufti grand khalifa grand imam kíní kan ilẹ̀ Yorùbá ṣe bóyá gbọ́n tán nínú fatiwa àtàwọn míì tí wọ́n jọ ṣàmànú gáràjì tẹ́sọ̀dà fáà ìkànnà àwọn mufti yìí wà láì tí bá ń sọ̀rọ̀ tó bá wo sóra ìbáyìí bí iṣẹ́ àmàna àwọn ọmọ onímọ́tò ló ṣe rí kò sí súrà já àfà lára rẹ̀ gẹ́ níbi ọ̀rọ̀ gan kò sí súrà wà láì láàdé ó dàbí ọmọ ọ̀tá bí ẹ ò bẹ́ gà fọmọ eléyìí ń fagbó ni kò sí súrà àfà lára ẹ̀ pé àfà ló já yìí rárá bí iṣẹ́ àmàna àwọn national kìnìún kan ló ṣe rí àwọn tó máa ń tó álè bẹ́ẹ̀ wọn tí ń ṣe tẹ́lẹ̀ nǹkan ló jẹ mufti yàní mufti ilẹ̀ Yorùbá kí àwọn ẹ̀tàn tẹ́ ń tan àwọn èèyàn lẹ́ẹ̀ fi ń kó bá wọn ló fi jásí pé ní Súfí oníbídíà àbá tí ń sọ̀rọ̀ ń jẹ́ kìíní àná tó ń sọ̀rọ̀ màbúbù àti habibu màbúbù ẹni tá aláà fẹ́ràn ó lè má kírun ó lè má gbáwẹ̀ ó lè má ṣe kìíní kan síbẹ̀síbẹ̀ aláàánú wọn sì ń fẹ́ràn rẹ̀ ọ̀rọ̀ Súfí ni èèyàn ò ní kírun ìrun ò nítumọ̀ lójú àwọn onísúfí láwọn onísúfí tí wọ́n ti yàwòrán sínú súfí yẹn tí wọ́n ti gbókùn gidi gan yẹn ìrun ò nítumọ̀ sí wọn ṣe bá rí wọn mọ́ṣáláṣí ń bí a ti gbé wọn dúró ìmáàmù àti fẹ́ kapátí àká wọ́n á sì jòkó tẹ̀sùbá tí ń fa òfẹ́ parí ẹ̀ kó tó jọ ìrun iṣẹ́ tí ń fà lọ́wọ́ yẹn wà very important ju ìrun táyé ń kí yẹn lọ ẹlòmíì ò sì ní kírun nù wọn ẹlòmíì ò ní kí wọ́n pàtí máa ràn án ìtìlẹ̀ bá mọ́ báyìí ó ború wọn yẹn àwọn ìṣesí yẹn àwọn àkídà yẹn òun ní bí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tá à ń rí o tẹ́ ẹ bá fẹ́ sọ fáṣìṣe ni kí làkídà àwọn ènìyàn àwọn tó já sí pé àwọn ò fẹ́ káwọn máa sọ̀rọ̀ káwọn ọmọ wọn jókòó kọ́ fẹ̀yìntì wọ́n gbọ́dọ̀ wá tòsí wọn lẹ́yìn ni kí wọ́n dúró ẹ̀ bá pọ̀ wọ́n fi ń ṣọlá ni àwọn náà sì máa fọlá máa fi ròyìn ara wọn mo mọ̀ bẹ́nu ṣe pọ̀ lé yín lórí lásìkò yìí ọdún tó ń bọ̀ ò ní rí bẹ́ẹ̀ nífà yẹ ilẹ̀ tábà já sí pé àwa dákẹ́ ni àwa ń wòran ni kò ní nítumọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ́lẹ̀ yìí ṣe súnà yẹn gbogbo ẹ̀yìn súnà ẹlẹ́nu súnà àbẹnu ṣe tẹ́ẹ̀fì wà ṣe tẹ́ẹ̀fì mọ̀ ṣe tẹ́ẹ̀fì làákàyè ṣe yẹn tẹ́yẹ ẹ̀yin lẹ́ ń gbọ́ àwọn oníbídíà pé wọ́n ń tẹ̀lé kọ́là ṣe wù ẹ̀yin gan-an ọ̀pọ̀lọpọ̀ ní súnà gan ní ṣe kọ́là ṣe wù ní ìsìn àmú tọ́pìkì tẹ̀yìn náà láàtà aláìjẹ súnà yẹn dandandan yẹn láàtà aláìjẹ súnà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ìwà tó níbi díà ń wù ń bẹ lára ẹlòmíì níbi ìtẹ̀lá àfa láì má wo ẹ̀rí má kọ̀nsídà kìtàbù wà súnà máa fa àyìn lára lọ́pọ̀lọpọ̀ wá dákẹ́ lọ gbá níbi àṣìṣe àfa ọ̀pọ̀lọpọ̀ dákẹ́ lọ gbá níbi ó kù díẹ̀ káàtó ọ̀rọ̀ àfa àti mọ́ kí fàfà ń gbà mí níbo mi tó bá ṣe tó bá mú kífù kan ẹlòmíì gbà pé tó o bá fi lè ọ̀pọ̀ òsì mọ́ kífù tá àfa rẹ̀ mú yẹn o ò tún nítumọ̀ lójú ẹ̀ mọ́ ìṣesí oníbídíà kódà àká níbi àwọn mọ́sálà ìtìláfíà ẹlòmíì tún máa ń gbaná jẹ gbogbo eléyìí náà nǹkan ń bẹ lára àwọn tá a rí àwọn àfa ẹlòmíì àṣẹ fatiwa tó kù díẹ̀ káàtó tí ò lẹ́rìí àbí tó bá takò ẹ̀rí tẹ́ ẹ bá kọ̀rẹ́ ti àfa ni àbẹ́ bá gbaná jẹ fún àwọn ọmọ kí ni ẹ kí wá kíní kan nǹkan afẹ́ dìfẹ́ǹdì rọ ẹ̀já lọ bẹ̀rù Allah o ẹ̀já bẹ̀rù Allah gbogbo ohun tá a bá ń ṣe ń kọ́ à ń ṣe ìṣirò rẹ̀ ohun táwọn àfa yìí ṣe ò dáa o kẹwàá àti mọ́mù ọba àti ìmáàmù màlẹ àwọn oníkíni òní àkídà tó kù díẹ̀ káàtó ni wọn kò ní jẹ́ kí ìṣesí wọn ọ̀rọ̀ wọn kó jẹ wá lórúkọ nítumọ̀ ṣùgbọ́n à á sọ ìtújá sí pé ó lè mú ẹlòmíì sọnù ńbẹ kó má bàa ba ẹ̀tàn jẹ́ àwọn tẹ́ wá lẹ súnà mọ́ tẹ́lẹ̀ ní súnà ni wọn táwọn náà ti já sí pé Súfì gan làwọn gan fún ara wọn àwọn mọ̀mọ́ yíwọ̀n tó ní agbára àwọn ẹlẹ́gbẹ́ ni wọ́n bá ṣe oníjàlá bí bẹ́ẹ̀ nínú àwọn ọ̀rẹ́ wọn oníṣòfin bẹ́ẹ̀ nínú àwọn ọ̀rẹ́ wọn àwọn òtí ẹ̀
kò síbi kan tẹ́ bá wá wọn sí láyé àwọn ò ní dáríwò tí wọ́n ṣe fẹ́ nìkan kò sí nǹkan kan tí wọ́n wí fẹ́ nìkan kan anybody tó bá pè wọ́n you are welcome. àwọn nírú àwọn tẹ́ ń lẹ súnà mọ́ àtẹni tí ń bá ń tẹ̀lé èrò tí ń tẹ̀lé èèyàn tí ń fi ń ṣẹ̀sìn àtẹni tí ń bá ń ṣe ẹ̀sìn kódà kó dá sí pé òun nìkan ní bẹ lórí òdodo nìyẹn kálukú fasawfa tara isa kashafa al-ghubar afarasun tahta rijlika am himar subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.